Hello. Ọ̀rọ̀ wedding ò ṣe wedding tí olórin Tóbi tó sọ pé àfi túláàsì òun máa wed tòun, kábíyèsí máa wed òun. Òun fẹ́ wed kábíyèsí, òun fẹ́ fi òrùka fún sí ọwọ́ kábíyèsí. Òun máa wọ́ kábíyèsí tuurutu lọ sí UK. Ó ní bí kí kábíyèsí ò bá fi jẹ́ẹ̀tì ẹ̀ gbé òun lọ sí UK, òun máa charter jẹ́ẹ̀tì, òun ò mind láti san gbogbo owó yẹn. Á sanwó kábíyèsí lọ, á sanwó kábíyèsí bọ̀. Torí ìtìjú yìí ti pọ̀ jù fóun. Àwọn ọ̀rẹ́ òun béèrè pé tí ẹ gbọ́ náà, ìwọ ń sọ pé o fẹ́ wed, báwo ló ṣe wọ ààfin? So dá kábíyèsí ò tiẹ̀ wed ẹ̀ kó tó wọ ààfin, báwo náà ṣe fẹ́ ẹ? Ó ní nǹkan yẹn bí òun nú. Ó ní kìíní yẹn bá òun nú jẹ́ gan. Ó nígbà tóun wá ń tẹ̀sí, ó ní kábíyèsí ti sọ pé òun fẹ́ wed òun. Wọ́n ní kábíyèsí lóun fẹ́ wed ní láti gbà ó. Wọ́n ní bóde ló ṣe lọ ṣe wedding gown nìyẹn tó wá ń tẹ̀sí tí gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀. Kábíyèsí ti gbà láti mú òun lọ sí UK. Àṣé ẹni tọ́lọ́run ò dùn nù ni wọ́n online. Òun lọ sí UK lọ ṣe wedding pẹ̀lú kábíyèsí. Àwọn dẹ̀ ti sọ pé òun máa lọ pé by force by fire. Òun mọ̀ pé kábíyèsí ò ní fẹ́ tètè sọ dáhùn lóhùn pé bẹ̀tẹ̀ òun máa charter jet. Òun ti sọ fún kábíyèsí òun máa charter jet, òun máa san owó ẹ̀, òun ò máyìn láti san owó ẹ̀, òun ò ṣe pé ṣùgbọ́n kí kábíyèsí kó lè fi ríǹgì sóhun lọ́wọ́. Oníṣèbí Naomi ti ṣe tòun ní tí ẹni bọ́ ó máa ṣe tòun ní UK. Ó ní báyìí ó ní kí ni ìtumọ̀? Ó ní pẹ̀lú èyí bẹ́ta ni Naomi bí ló ṣe lọ wed. Òun máa sọ fún kábíyèsí pé ṣùgbọ́n ìbẹ́ta òun lòun kọ́kọ́ bí ìbejì, ṣùgbọ́n òun lòun kọ́kọ́ sọ kábíyèsí di ìyá bàbá ìbejì. Kí ló wàá le tí tòun ò fi wá rí bẹ́ẹ̀ pé cheating ni? Òun ò ní gbà fún kábíyèsí. Òun bí bẹ́ta, òun bí ìbejì, Naomi bí bẹ́ta. Òun lòun kọ́kọ́ bí ìbejì. Kí ló dé tí kábíyèsí ń ṣe partial? Òun ò ní gbà, kábíyèsí gbọ́dọ̀ lọ wed. Ẹ máa gbọ́rọ̀ rínú. Ẹ máa gbọ́rọ̀ rírùn ní gbòòrò ẹnu. Ṣé báyìí dẹ́ẹ̀ ni tó àṣẹ jẹ́ pé báyìí pé mo ti bí ìbejì fún ẹ, Naomi ti bí bẹ́ta. Ṣé kábíyèsí sọ fún yín pé tìtorí Naomi bí bẹ́ta ló ń ṣe wed Naomi? Pé gbogbo nǹkan tí ọkùnrin máa ń rí lára obìnrin pátá lọ́nà fi jíǹkẹ́ kábíyèsí fún lára Naomi. Ìtumọ̀ tí olórí Tóbi wá sọ pé òun ti bí ìbejì. Ṣé kí tiẹ̀ tó wá sọ pé kán dàálẹ̀ kan tún ṣá? Wọn kọ́ béèrè lọ́wọ́ Tóbi pé ṣé ìbejì tó sọ pé òbí ṣó ti yanrantí ẹ̀ fún kábíyèsí pé kábíyèsí ló láwọn ìbejì tó tiẹ̀ ń sọ jáde tí ojú òtí ẹ̀. Tọ́ba tí kábíyèsí bá fẹ́ gbàgbé gbogbo ọ̀rọ̀ yẹn pé ẹ jẹ́ ká fi ẹnu ká dákẹ́. Tí kábíyèsí àtúwà lọ rúùtù ẹ̀ jáde, àtúbọ̀ máa múnú bí kábíyèsí. Wàá tún lọ rúùtù ẹ̀ jáde, wàá tún múnú. Tí kábíyèsí bá fẹ́ gbàgbé pé èmi ò mọ̀ bóyá ó wà lọ́kàn kábíyèsí pé ó ti gbàgbé pé àwọn ọmọ yẹn kì í ṣe tòun, wọ́n ti bá òun dù pé àwọn ìbejì olórí Tóbi kì í ṣe ti kábíyèsí. Kò tiẹ̀ yé wa. Ṣé gbogbo nǹkan tó ń escalate gbogbo ayé pé àwọn ìbejì tí Tóbi gbé wá sáàfin, báwo làwa ṣe gbọ́? Ó wà ní íńtánẹ́ẹ̀tì ni pé àwọn ìbejì tí Tóbi gbé wá fún kábíyèsí pé kì í ṣe kábíyèsí lónìí. Ṣé lè yóò wà ṣé tìjú kan lè lè ṣe? Níbo ká máa ti sọ pé òun náà tó wá fẹnu ara ẹ̀ ń repeat òun ti bí ìbejì fún kábíyèsí. Ṣé ìbejì tó gbà láti lọ ṣe sí kábíyèsí ni? Tó bá tẹ̀ jẹ́ pé òun lòun ní, ó dájẹ́ ká lọ ṣe àyẹ̀wò bóyá èmi mo ní àbí mi ni. Ìwọ nílá ò lè ṣe àyẹ̀wò kankan, kábíyèsí ló ní ọmọ. Ìbáàjẹ́ òpè, ìbáàjẹ́ amúkùn mẹ́kọ̀ọ́, ta ló lè gbàrú ẹ̀? Ká máa sọ pé ní the first monarch ọba àlú olórí ilẹ̀ Yorùbá ni wọ́n wá ń sọ bí ló ṣe bí pé bóyá ọmọ bébì ló ń tàn. Ó ń tàn gbogbo Nàìjíríà ni. Ṣé gbogbo Nàìjíríà ló fẹ́ tàn? Orúkọ ti ṣe gbogbo owó àti olórí kí ló ń jẹ́?
Ashley. So ẹ má máa dárúkọ pé ẹ̀yin lẹ bímọ fún ẹ bímọ ìwọ bí ìbejì. Ashley á sọ pé òun bí ọkùnrin kan fún kábíyèsí. Ẹ kàn ń túnra yín nù ni. Wọ́n ní ẹni tọ́lọ́run ò dùn tó ń lá yín. Òun lọ̀rọ̀ tẹ́ ń sọ jáde lẹ́nu tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ìwọ tó bí ó ga o. Wọ́n ní àwọn íńtánẹ́ẹ̀tì ti ń parọ́. Wọ́n fi ẹ́ ń ṣe yẹ̀yẹ́. Wọ́n ti wá rí gbogbo yẹ̀yẹ́ tó ń fi Tóbi ṣe pé ṣé kìí ṣe pé obìnrin yìí ó ní nǹkan tó ń gbójúlé àbí ó ní nǹkan tó ń gbẹ́kẹ̀lé tó fi ń sọ fún kábíyèsí pé àwọn bímọ fún kábíyèsí. Ọmọ tí kábíyèsí mọ̀ pé kì í ṣe òun ló bí. So ẹ ń sọ ilé fún àwọn ọ̀dẹ̀, àwọn dìndìnrìn, àwọn tó ń gbọ́rọ̀ tó mọ bó ṣe ń gbọ́rọ̀ tó dẹ̀ mọ bó ṣe ń fèsì sọ̀rọ̀ lẹ́ ń fún ní àwọn ẹ̀tọ́ yẹn àbẹ́ ẹ̀ ń fún ní ìgàn. Ìwọ wá sọ pé ó ti bí ìbejì fún kábíyèsí ó di dandan. Ṣé ó ti ẹ̀rí tì yẹn ná? Ìyẹn ló wá fi bàjẹ́. Tí kábíyèsí bá ti gbàgbé gbogbo iṣẹ́ burúkú tó ti ṣe ní ààfin tẹ́ ti ń ba kábíyèsí tẹ́rù pẹ́mí lè ba kábíyèsí inú jẹ́. Tí kábíyèsí bá rántí kan gbogbo ìṣekúṣe tẹ́ ṣe tẹ́ fi bẹ̀rẹ̀ bàálù jẹ́ tẹ́ bọ̀nà jẹ́ tẹ́ ṣe ẹ tún pàpà lọ gbé ọmọ ọlọ́mọ wá fún kábíyèsí pòun lónìí. Ìyẹn gan tiẹ̀ ti púùlù ẹ̀ ọ̀fù. Ó ti púùlù ẹ̀ ọ̀fù pátápátá pé olórí Tóbi torí ẹ̀ ń pera yín lólórí. Ìtumọ̀ olórí kẹ̀dẹ̀rí ẹ̀ fi hàn. Àwọn ayé gan ẹ̀ fi hàn àwọn ayé pé olórí ni yín ní ààfin Ọ̀jájá. Even àwọn ará ilé ìsọ̀mọ́ pé olórí ni àfìgbà tí kábíyèsí lọ dá Naomi padà. Queen Naomi tó dá padà sí ààfin pé ìyàwó òun. Ìyàwó tí gbogbo ìlú mọ̀ pé ẹni bí ọkàn kábíyèsí òun lólórí kan tí kábíyèsí fi tó lajúlẹ̀ tó jẹ́ pé àwọn tí ò yẹ kí wọ́n lé ìyàwó ẹ̀ kúrò wọ́n dẹ̀ lé ìyàwó ẹ̀ kúrò láàfin. Ṣé kìí ṣe nǹkan ìtìjú? Torí ẹ̀ ní kábíyèsí sọ pé kí ló ń ṣe òun báyìí? Ọlọ́run ya tètè jí kábíyèsí kúrò lójú ọ̀run. Pọ́ ya àfẹ́rẹ́ dìde wá Naomi lọ́kọ̀ ya tètè lọ́wọ́ ẹ̀dẹ̀. Kábíyèsí ti fulfill gbogbo nǹkan tí Ọlọ́run sọ fún pé kó ṣe. Kí lẹ wá ń jàǹpátá? Ẹ má wulẹ̀ jàǹpátá ẹ̀yin èèyàn kábíyèsí. Nǹkan tí Ọlọ́run rán kábíyèsí ni kábíyèsí ń ṣe. Ẹ má wulẹ̀ fúnra yín ní ìdààmú torí Ọlọ́run ló wà ní ìdí ọ̀rọ̀ kábíyèsí àti Naomi. Gbogbo ìta ń sọ yìí tó kàn dàbí pé kéèyàn kan máa sọ lórí nǹkan tí bẹ́ẹ̀ ṣe ń fù lára yín. Ẹ̀yin tẹ́ lérò pé kábíyèsí ń fẹ́ yín. Kábíyèsí ò fẹ́ yín. Kábíyèsí ó kọ́ wá fi hàn yín gédégbé pé ó sọ fún yín pé òun ò ní yín fẹ́. Kábíyèsí ní òun ò ní torí gbogbo ẹ ṣe fún kábíyèsí fẹ́ fi embarrass yín ní publicly. Ó embarrass yín sókèyé sì ti jà kéyé jàǹpátá. Èmi ò mọ̀ kí káwọn èèyàn wà kó má ní ọ̀rọ̀ gbọ́ báyìí. Kábíyèsí ṣe débi pé ẹ máa bínú kúrò láàfin. Ẹni rọ̀ irú ìtí tó fi sọ pé kábíyèsí wà mú nǹkó lọ́wọ́ ẹ̀dùn ṣé wọ́n fọ́ọ̀sì yàn ni? Ṣé fẹ́ láì ṣe àfiṣe láì ṣe pé ó fi nǹkan sẹ́nu. Gbogbo ogun yóò ṣiṣẹ́ mọ́ lára kábíyèsí kẹ́ má wulẹ̀ jàǹpátá. Kábíyèsí ti decide. Kábíyèsí ò ṣe bíbí tó tún fi hàn gbogbo ayé pé olúwa iṣẹ́ tó rán mo ti ṣe. Mo ti lọ mú ìyàwó mi padà mo dẹ̀ ti wọ́ ẹ̀dẹ̀ láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé lóòótọ́ kó gbogbo yín lè mọ̀ dájú pé òun ti gba ìyàwó òun pátápátá lọ́wọ́ àti lẹ́sẹ̀. Òun ló ṣe wọ́ ẹ̀dẹ̀. So kò sí nǹkan tí èèyàn lè ṣe. Ẹ ṣé èèyàn mi ẹ bá mi share kẹ́ bá mi like kẹ́ bá mi fi tó kù sí comment section. Torí ẹ̀ mo ṣe ní kí n sáré wá fún yín pé tẹ́lá tún gbọ́ nǹkan tó ti ń jà ràn olórí Tóbi tún gbé mi ìdè. Pé kábíyèsí gbọ́dọ̀ wed o. Tó bá dẹ̀ fẹ́ wed ó máa gbé òun lọ sí London UK ó máa gbé òun lọ sí UK. Tó ó fẹ́ òkọ̀ òun gbọ́dọ̀ gbé ẹ with force by fire. Ìdí ẹ̀yin èèyàn wa ṣé wọ́n ń ṣe irú ẹ̀ kẹ́ bá fi tó kù sí comment section. Kẹ́dẹ̀ bá wa share kẹ́ bá like kẹ́dẹ̀ bá fi tó kù sí kẹ́ bá ṣe subscription kẹ́ subscribe. Bẹ́ ṣe ń bá wa subscribe àbọ̀ Ọlọ́run àánú Ọlọ́run orí ọ̀fẹ́ àjẹ́ǹde tọwọ́ yín rere lẹ́mọ̀ fi máa gbé ṣe. Yes ẹ fi máa gbé ọmọ ẹ fi máa gbé àlàáfíà ẹ fi máa gbé owó àpamọ́ owó àtàjèrè ọjà. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé gan bẹ́ ṣe ń tẹ́tí sí wa. Bye.